tí ẹ̀mí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàárọ̀ ibi tí wọ́n ti náfẹ̀ẹ́ láti máa wò tó yìí orúkọ tèmi yìí padà Kẹ́mi Kọ́lá ní orúkọ tèmi jẹ́ mo lè pẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin tí ẹ bá mi rajà lágbára lọ́wọ́ ọlọ́ọ̀bí tẹ́ ẹ ti mú owó tẹ́ fi rajà ń léṣẹ́ Kẹ́mi Fashion Empire àgbà náà ò ní wọ̀bẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ ní oore ẹ ṣé gan-an ni o ṣé rí ní ẹnudé mẹ́ta ìṣe mọ̀ pé nǹkan tí mo sọ fún yín ni pé sẹ́ẹ̀sì tá a fẹ́ ṣe àwọn ọjà fẹ́ dé kì í ṣe pé mo dédé kì í ṣe pé bí a mo ru àròsọ àwọn ọjà wa fẹ́ dé la fi ṣe sẹ́ẹ̀sì yẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọjà wa ti dé o níjẹ́ ẹ̀ta wàhálà ẹ̀ gan-an là ń ṣe lọ́wọ́ ẹ̀ wo ẹ̀yin má jẹ́ kí n fi ṣe rí ọjà ti dé rẹpẹ eléyìí àwọn bí a ti káwọn ọjà lọ sísàlẹ̀ o a ti káwọn ọjà lọ sísàlẹ̀ gan-an so ẹ lọ wá owó torí àwọn ọjà eléyìí náà ó tún gbẹnu tán àwọn ọjà tó wà òkè ni tí owó òde wọ́n rárá òun la gbé wọlé torí ẹ̀yin màmá mi mo mọ̀ èmi ò ṣe é mọ̀ ṣe rí àwọn tí ó bá mi rajà lẹ́jẹ́ mẹ́ta woman kan pè mí Kẹ́mi Bùkọ́lá yẹ voice note ẹ pé voice note ni bá play fún Kẹ́mi Bùkọ́lá mo gbà fún ẹ tán ẹ mọ̀ àwọn ìyá mi lẹ́kọ̀ọ́ yẹn ni aṣọ tí mo ti ná ní 120 ó ní mo máa lọ́wọ́ ẹ ní 60,000 mi ìmà bílí mo máa ìgbà tó sọ pé 6,000 mo sáré orí pé mo sáré sanwó ó dẹ̀ ràn mọ́ wá gbà ẹ̀yọ̀kan náà lọ́ra ó ní 120 níbi tí òun ti ó ní 150 ní kó tó gba 120 òun bẹ̀bẹ̀bẹ̀ ó lọ́dọ̀ ní kó òun kú òun bẹ̀ lọ́jọ́ yẹn pé òun máa ra lọ́jọ́ mi ó ní bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní polówó wá di irú aṣọ yẹn wá pa aṣọ 120 ní Kẹ́mi Kọ́lá pè ní 60,000 tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣọ ẹ̀dẹ̀ ní 100,000 ni so ó wá ní Kẹ́mi Bùkọ́lá bọ́lá tí ń mú aṣọ tí tó ń ṣìpù òun rájà 50,000 òun ráṣọ 60,000 òun ráṣọ 40,000 30,000 tó gbọ́n dẹ̀ wá òkè tí ṣe pé aṣọ tí ẹ pé kò fáìn má ní ẹ̀mọ̀ ìyàtọ̀ tó wà ń bẹ̀ gbogbo àwọn tó ń ta tí wọ́n tó wọ́n yẹn ẹ má dá wọn lẹ́bi o àwa náà ti wà nílùú ipò yẹn náà rí dáadáa ẹ̀yin náà mọ̀ èyí tájọ́ títẹ̀lé mẹ́mọ́ a ti wà nílùú ipò yẹn rí tó yẹ pé a máa lọ rajà lẹ́kọ̀ọ́ ni so ìgbà tí ọlọ́dẹ ti ṣe tẹ́pẹ́ àwọn náà ti ń travel àti wọ́n ti bá gbé ọjà wa látọ̀hún òun ló jẹ́ kí ọjà yẹn kó rọjú so ẹ má blame pé èèyàn kan ọjà ẹ̀ wọ́n kò sẹ́ni tọ́jà ẹ̀ wọ́n ẹ mọ̀ bá ṣe rajà la ṣe máa ta ẹ lè rajà ní 10,000 ní ìsìnkẹ́ mi rajà ní 5,000 kẹwàá ìpè mi tí mo rajà ní 5,000 pé máa ta ní níta ẹni tó ra tiẹ̀ ní 10,000 kò possible tọ̀dọ̀ mi máa rọjú díẹ̀ so nǹkan tó fà á nìyẹn so wọ́n ṣàṣàdúrà pé Kẹ́mi Bùkọ́lá aṣọ wọn yẹn àwọn gbádùn ẹ̀ pé bí mo ṣe ṣe ni kí n máa ṣe ọjà mi ṣìpù o so kò sí bó ṣe lè jẹ àwọn ilé tó tún dé yìí náà tẹ́ bá tún wò ó tí kódà àwọn aṣọ tó wà ń sìn tí mo kó wọlé ẹ̀yìn mi àwọn aṣọ yẹn wà òkè wọn ọ̀dẹ̀ wọn mi ò ní tajà wọn fún yín mi ò ní lè ṣe fún ẹ̀yin ìyá mi sẹ́ torí ẹ̀yin mi Ọlọ́run ni lẹ́yìn Ọlọ́run ẹ̀yin ìyá mi náà ló kù ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi tẹ́ bá mi rajà ẹni tó bá báwọn rajà ìfẹ́ náà ní o ẹ̀dẹ̀ fìfẹ́ hàn sí mi gan-an inú èmi náà dùn ẹ ṣé so next week máa bẹ̀rẹ̀ sí ní ta bẹ̀rẹ̀ ọjà ṣé ẹ rí ẹ má bínú tí bá ti bẹ̀rẹ̀ ọjà padà ẹ má bínú mo fẹ́ sàn kankan o nílẹ̀ máa polówó ọjà tó pọ̀ mọ́ o ẹni kí nìdí ṣé ẹ rí apá mi kí ni mo ṣe ṣèèsì tán ó bẹ̀rẹ̀ sí ní dùn mí ó dùn mí débi pé wọ́n wá bá mi wọ ni o wọ́n wá bá mi wọ gidi pẹ̀lú oògùn gidi tó rápá àti gbé gan di wàhálà mo rò pé kí ló ṣe mí náà pé mo ṣe wá rántí pé bí mo ṣe ń ju ọwọ́ tí mo ẹ̀mọ̀ pé léèdè a lè polówó aṣọ 8 80 70 everyday mú ọjọ́ mẹ́fà yẹn so ẹ má bínú tá a bá ti bẹ̀rẹ̀ ọjà ní ìsìn bí ká máa polówó bíi 20 15 20 15 bí mo ṣe máa polówó ẹ̀ fún yín ẹ̀ ní bínú mi ò ní máa polówó ẹ̀ rẹpẹtẹ báyìí mọ́ torí ìlera lóògùn ọrọ̀ o gbogbo nǹkan tá a bá fẹ́ jẹ́ láyé tí ara ò bá lé òfò lè yan o so mi ìdẹ̀ fẹ́ nǹkan tó máa ní mi lára bẹ́ẹ̀ ṣe rí mi ì láìkẹ́ mi ì láìkẹ́ o so bó ṣe jẹ́ nìyẹn so TikTok mi náà ẹ lọ síbẹ̀ Kẹ́mi Fashion Empire ẹ lọ síbẹ̀ mo sọ fún yín ẹ̀yin tèmi ẹ mọ̀ pé nǹkan tèmi máa ṣe lèmi máa ń sọ tó bá yá ní ìsí TikTok yẹn ó ní àwọn ọjà kan tó máa wọlé mi ì ní polówó ẹ̀ ní YouTube o TikTok nìkan mo ti máa polówó ẹ̀ torí ṣọ́ọ̀bù yẹn mọ̀ pé ṣọ́ọ̀bù yẹn tóbi ká má sọ mí ẹrù tó wà ní ṣọ́ọ̀bù ó ti pọ̀ ju ṣọ́ọ̀bù gan lọ ní ìsìn mo ṣe ẹ wo ọjà tó wà níbàyí ní ìsìn
a lè kó àwọn lè lọ àwọn tá a máa polówó bí a week la kó lọ bí báàgì 5 láti kó lọ sí sókè ń sin eléyìí nìsín àwọn ibi tá a máa kó sí ní ká máa fi hánú lé ń bì báyìí ni so mi nílé ọjà tí ó fẹ́ wọlé mi nílé polówó ẹ̀ ní orí péjì mi bí orí TikTok ni mo ti máa polówó ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn ẹ lọ follow mi níbẹ̀ ẹ lọ follow mi so bó ṣe jẹ́ nìyẹn ẹ lọ follow mi wọ́n máa dípẹ́ máa bẹ̀rẹ̀ live làwọn máa ṣe ta ọjà ní ìtì níjà yín sí bọ̀ àwọn ọjà yẹn àwọn ọjà tẹ́ pé ní máa dùn sí tó dẹ̀ máa ship nǹkan tó ship òun lèmi fẹ́ gbé wá sẹ́ẹ̀ kó tó ship tẹ́ pé nǹkan tí ẹ̀rọ pé máa rà ní 50,000 lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá 20,000 18,000 15,000 mo ṣe máa ta fún yín nìyẹn torí Ọlọ́run ti gbàdúrà bọ́nà ṣe máa gbàdúrà gbogbo wa náà nìyẹn ẹ ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tó mú mi wá gangan òun lórí ọ̀rọ̀ ikú arábìnrin tó ṣẹ̀ ṣaláìsí onítíátà Tọ́pẹ́ Osoba ṣé ẹ rí ọ̀rọ̀ ọkọ ọmọbìnrin yẹn tí mo wo interview ẹ̀ ó pa mí ní ẹkún ó jẹ́ kí n ronú bákan torí irúpò tóun náà wà òun ti kú o ní irúpò tó wà kó ti pé ó kú ẹ̀ náà làwọn èmi náà ti wà bẹ́ẹ̀ bí mo ṣe wà ní ìsìn gbogbo ẹni tí wọ́n wò bẹ́ẹ̀ ṣàmọ́ pọ́ ọmọ òrukàn ni mí kò sí bàbá láti kékeré kò sí ìyá láti kékeré ṣùgbọ́n wọ́n ní tí ìyá bá bíyàn káà náà ká túra wa bí òun ti di èrò ọ̀run lẹ́ni ó ti kú ó ti fi kú ṣe àgbà wa mo ń sọ̀rọ̀ yìí torí àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ẹ má jẹ́ ká máa sọ pé kò ní ìyá kò ní bàbá ká wá sọ̀rọ̀ wa di nǹkan tí ò dáa Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ìyá wà láyé nǹkan tó máa jẹ́ wàá jẹ bàbá wà láyé nǹkan tó máa jẹ́ wàá jẹ kò sí pé bẹ́ẹ̀ Ọlọ́run ó wojú èèyàn fúnyàn ní ògo Ọlọ́run ó wojú èèyàn fúnyàn bí èèyàn ṣe máa ní láyé Ọlọ́run wojú ṣe rárá Ọlọ́run ọjọ́ tọ́lọ́run ti bí Ọlọ́run ti dá ògo mọ́ oníkálukú pé ìyá ìbá bí ẹ lẹ́ni kó kú kò kọ́ Ọlọ́run kò kọ́ oríire téèyàn fẹ́ ṣe kò kọ́ bí èèyàn ṣe fẹ́ ga láyé bàbá ìbá bí ẹ ní èní ọjọ́ tó ń bí ẹ kí ìyá ẹ kú kí bàbá ẹ kú àwọn méjèèjì kú lọ́jọ́ yẹn lọ́jọ́ tó délé ayé tó ń pe wẹ́ẹ̀ kí bàbá kú kí ìyá kú ṣé ẹ rí ògo tọ́lọ́run ti dá yẹn tọ́lọ́run ti dá mẹ́ látọ̀run yẹn kò sẹ́ni tó lè ṣe ǹjẹ́ bẹ́ẹ̀ ilé ayé ṣe rí ṣé rí ẹ máa sọ pé nítorí pé ìyá ò sí láyé ló jẹ́ kó ní ìtajú tí àwọn máa sọ tí àwọn fámìlì ọkọ o tí wọ́n sọ nípa Tọ́pẹ́ wọ́n ní ó máa mu sìgá ó máa mu gbá ó máa mu àwo ó máa mu kòkòrò bàbá ṣáṣù máa gbà kí ló lè farú kan báyìí but a lè sọ nípa ẹ̀ a lè sọ nípa ẹ̀ lọ títí torí pé ó ti di òkú ọ̀run ṣùgbọ́n gbogbo ẹni tẹ́ bá ń bọ̀ lẹ́yìn tẹ́ ń wo fídíò mi tí ìyá yín bá kú ẹ múra yín gírí ni kò sí bí wọ́n ṣe lè jẹ́ láyé yìí ìyá kọ́ ló máa sọ pé kí wọ́n ṣorí wọ́n kò jẹ́ pé ipò ìyá ó máa hàn nílé ayé ọmọ kò sí bó ṣe lè ṣe torí ìwọ tó ní ìyá ìgbé ayé tó máa gbé ó máa yàtọ̀ sí ẹni tí ó ní ìyá tó ní bàbá ṣùgbọ́n Ọlọ́run ló ń wo ọmọ wèrè Ọlọ́run ló ń ṣọ́yàn màálù tí ó ìrù ẹṣin tí ó ṣe kinní kan wọ́n ní Ọlọ́run ló ń lé ẹṣin fún àbáwọn ṣe ń pòwe yẹn kò sí bí wọ́n ṣe lè jẹ́ láyé bíbí tí àwọn bá máa dé á débẹ̀ kí Ọlọ́run kó ṣe ikú nísìmí fún Tọ́pẹ́ Osoba ó yẹ kí ẹni tí ò bá ní ìyá tí ò ní bàbá ló yẹ kó sírọ̀sì jù láyé nígbà tẹ́mi wà bí mo ṣe wà yìí kó rí pé mo dé ibi tí mo wà yìí àwọn tó mọ̀ mí wọ́n lè sọ nípa mi dáadáa pé Kẹ́mi Bùkọ́lá wọ́n lè sọ nípa ọ̀rọ̀ ilé ayé mi kọjá àyè mi jẹ́jẹ́ mi ni mo ń lọ ìwọ tó ò ní ìyá tó ẹ pé ó máa sọ pé ace ó yẹ kó mọ̀ wọ́n rẹ tó bá lọ patí kò yẹ kó jẹ́wọ́ ló máa ṣíwájú tó bá ṣe nǹkan kò yẹ kó jẹ́wọ́ ló máa sọ pé kó máa rí bẹ́ẹ̀ torí fún kí ni ó yẹ kó máa rò pé tí nǹkan bá ṣẹlẹ̀ ń bí ìbá mi ìmọ̀ níyà mi ní bàbá o àwọn ẹbí tó bá máa pè wọ́n lè ṣe bí bàbá fún ẹ bó ṣe yẹ kí ẹmọ tí ò níyà máa ronú nìyẹn kì í ṣe pé wọ́n fẹ́ ṣe nǹkan báyìí wọ́n fẹ́ lọ pàtí wọ́n pé ìwọ tó ò níyà ìwọ ló máa léwájú wọ́n fẹ́ ṣe nǹkan ìwọ ló máa léwájú kò ń easy o kò ń wà ókè o ẹ ká mọ nǹkan tá à ń ṣe o ò ní ìyá o ò ní bàbá ní òní kókó má débi tó máa dé o ẹ̀yin ọmọ òrukàn ni wọ́n fi ọ̀rọ̀ yìí bá sọ̀rọ̀ o ọmọ òrukàn tẹ́ ẹ̀ níyá tẹ́ ẹ̀ ní bàbá táwọn pé tẹ́ wá dára nù
tẹ́wọ́n ṣe tó pé ẹ̀níyẹ̀ ní bàbá lọ́n ṣe olóṣó tó pé mi níyà mi ní bàbá mo lọ́n ṣe mo lọ́n mu gbó mi níyà mi ní bàbá no kò rí bẹ́ẹ̀ sọ ọlọ́run aṣọ gbogbo wa ọlọ́run ọba tó ń jà fún ọmọ òrukàn á jà fún gbogbo wa délẹ̀délẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ṣé ẹ láwọn ẹbí ọkọ Tọ́pẹ́ mo gbọ́ nǹkan etí mi báyìí mo dẹ̀ ń gbọ́ báyìí ẹ̀rù dẹ̀ bà mí ẹ̀yin obìnrin mo fẹ́ fi eléyìí bá sọ̀rọ̀ mo fọlọ́run bẹ̀ yín ṣé ẹ rí tipátipá ò ṣe nǹkan ibi tó o bá ti ní ọkọ tí wọn bá ti fẹ́ ń bẹ̀ mo mà ti sọ̀rọ̀ ti pẹ́ ṣó dàbí pé ẹ̀ kì í gbọ́rọ̀ mi ibi tó o bá ti ní ọkọ tí wọn fẹ́ ń bẹ̀ tètè bẹ́sẹ̀ sọ̀rọ̀ o tètè bẹ́sẹ̀ sọ̀rọ̀ o ipá ọ̀rọ̀ ajá ipá òtá o ọ̀rọ̀ yẹn wọ́n mú bọ̀ wọ́n ní ọkọ ló pa èmi ò lè bá yín sọ pé ọkọ ni torí mi tí ì rí àrídáni lójú mi ì tí ì rí proof pé ọkọ ló pa ni ìdẹ̀ lè sọ ṣùgbọ́n nǹkan tẹ́mi rí tí àwọn ẹbí ọkọ sọ lórí ètò ọkọ àwọn single mother òun lèmi fẹ́ sọ̀rọ̀ lé lórí wọ́n náà dàgbẹ́lú wọ́n dàtọ̀lú wọ́n fún ní wàhálà lójoojúmọ́ kò ní sinmi ìwọ náà dẹ̀ jókòó síbẹ̀ torí pé ó ti rò pé òun ti 40 òun ò rí ọkọ bóyá ṣé ẹ rí ẹ má yẹ ká ro ara wa pin kò sí ìrùpò téèyàn wà láyé ọlọ́run kò sẹ́ni tí ọlọ́run gbàgbé láyé àsìkò ní òyìtó tó bá délé ọkùnrin kan tí wọ́n rí mọ́ pé ibẹ̀ ò fẹ́ rọgbọ fún ẹ bẹ́sẹ̀ sọ̀rọ̀ ṣé kí ni bẹ́sẹ̀ sọ ìrònú máa ń pààyàn excuse me ìrònú máa ń pààyàn wọ́n lè rò pé after 40 torí ìgbà tó ń lọ operation ẹni 39 years ló wà ń gbẹ̀ ní last year wọ́n ló máa pé 5 years kó rí pé ó lè bímọ ó wá ní ọkọ nìyẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fún ẹ ní wàhálà wọ́n fòrò ẹ̀mí ẹ̀ wọ́n ṣe oríṣiríṣi ó yẹ kó palẹ̀ ẹ̀rù ẹ̀ mọ́ kó kúrò ń bẹ̀ ọkọ tó wá sọ kinní kan ó ló máa ń dójú tì ní àárín church ló ń fi sọ fún pé kó máa lọ sọ́dọ̀ yẹ níyàwó tó fẹ́ tí ìfẹ́ bá wà bẹ́ẹ̀ ó ń dójú tì ẹ̀ ṣó ò lè pèyàwó ẹ̀ pé wà Tọ́pẹ́ mi ò fẹ́ ìwà tó ń wù yìí o mi ò fẹ́ ìwà tó ń wù yìí o ó ti fi wọ̀nyí pé ìkórìíra ti wà láàárín àwọn méjèèjì mo dẹ̀ máa sọ fún yín ẹ má jẹ́ kí ọkùnrin máa sọ fún yín pé máa lọ kó tó di pé ẹ bẹ́sẹ̀ ń sọ̀rọ̀ ọkùnrin ò ní sọ fún ẹ pé mi ì ṣe mọ́ ṣùgbọ́n ìwà tó bá ń wù ló máa fi mọ̀ pé lè ò ní nǹkan ṣe mọ́ wàá dẹ̀ fílẹ̀ ipa òrajà mo máa ń sọ fún yín ẹ̀yin obìnrin ipa òrajà lọ nílé ayé mi kì í lọ ní life mi kì í ṣe lọ nílé ayé ọkùnrin fi ẹ́lẹ̀ ìyẹn ò ní pé kí oríire fi ẹ́lẹ̀ ìyẹn ò ní pé kó má rí ọkọ mi ìfẹ́ èyí ò tútù bẹ́ẹ̀ tẹ̀ òun lọ́lọ́ máa tún pèsè torí pé ó forí ti ọmọkùnrin yẹn ó wò pé àgbà ti dé lóò pé kóun kò tiẹ̀ dúró síbẹ̀ ẹ̀wọ̀n nǹkan tó wá fà wọ́n ní kì í ṣe àìsàn kánsà yẹn wọ́n ní nǹkan ló pa ìrònú kéèyàn ronú ẹ mọ̀ pé ìrònú máa ń pààyàn nǹkan tó máa mú mi ronú Ọlọ́run jẹ́ kémi rí nǹkan tó lè máa fi ronú èmi ò ní rí láyé mi ẹ̀yin tí ẹ̀dẹ̀ rí ẹ máa bára tẹ́ bá ti pé ọkùnrin kan fẹ́ kórí burúkú bá yín ẹ yẹra ẹni tí ò ń ṣe ọmọ èyí èèyàn kò yẹ kó wá kórí burúkú bá yàn ẹ wá fúnra yín lẹ̀ pé ọkùnrin àjòjì àwa gbẹ̀mí yín lọ torí òun ló gbẹ̀mí ẹ̀ ní ìsìn tó bá sọ lọ mọ́ ṣe ń sọ náà mi ò sì lè bá wọn sọ but tá a bá ní ká sọ dáadáa ìwọ tó ti bọ́ ọmọ tó ti lọ sọ pé ó fẹ́ fẹ́ torí pé ó wá fi àwọn fámìlì ẹ̀ sílẹ̀ kán bẹ̀ sí máa wọ́n náà ọjọ́ kan wọ́n da ẹ̀tọ́ sí lára wọ́n náà dàgbẹ́ sí lára ó dẹ̀ wà ń bẹ̀ ìwọ ọkọ ó wà ń bẹ̀ àbó sí ń bẹ̀ tó pé gbogbo ọkọ báyìí ṣẹlẹ̀ mo rò pé nǹkan tó jẹ́ kọ́ ọmọ obìnrin ẹ̀ bẹ̀ sí máa ronú nìyẹn ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ẹ má yẹ ká kúkú òjijì o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o tí ẹni tí ò lọ́kọ wọn pọ̀ jáàtì rẹ tó dẹ̀ ń ṣoríire o ọkọ kò ń ṣe passport láti lọ sí àjùlé ọ̀run ẹ tí wọ́n bá kú nìsín Ọlọ́run tó bá fẹ́ dájọ́ ọ̀rọ̀ sọ pé ọkọ ẹ̀dà wọn lè béèrè ọmọ ìwà tó ń wù láyé náà máa béèrè lọ́wọ́ ẹ pé ìwà ẹ bó ṣe ṣe ilé ayé ẹ báwo ló ṣe ṣe sí òun nìkan náà máa béèrè wọn ò ní béèrè pé ọmọ ńkọ́ ọkọ ńkọ́ sọ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ẹ̀rẹ̀ jẹ́ ká kún fún àdúrà ilé ayé tá a wà ilé ayé ogun ni ilé ayé tá a wà ilé ayé ogun ni ayé tó jẹ́ pé ìwọ tó ò rí tèèyàn rò tó máa rí tiẹ̀ rò àti ìmọ̀ ibi tí nǹkan báyìí ṣe because ṣé àríkú ọmọbìnrin yìí
ìyá ẹ̀ kú kékeré bàbá ẹ̀ kú kékeré òun náà ti kú níbi tá a wà ẹ́ ti mọ̀ pé ogun kan wà kọ́nà kó ba ogun tó máa mú ẹ̀mí wa lọ kékeré kọ́nà bá pa ìpín ẹ̀rẹ̀ nínú ayé wa gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ nírú ègún báyìí ní orí kọ́nà bá mi parẹ́ ẹ̀jẹ̀ Jésù kó parẹ́ ní orí yín kò yé yín ẹ̀jẹ̀ Jésù kó parẹ́ ní ayé ní ẹ̀yin tẹ́ bá nírú ogun bẹ́ẹ̀ yẹn tá a bá tún wo lọ sà àyètún wo lọ sẹ́yìn wo pé bàbá kú kékeré ìyá kú kékeré ọmọ náà ti kú wọn dẹ̀ níjọ ọmọ yẹn tó kú yìí lọ Ọlọ́run ṣàánú wa ẹni tá a máa ṣẹ̀ tó ní dáríjì wa náà ò ní jẹ́ ká ṣẹ̀ o ẹni tá a máa ṣẹ̀ tó ní dáríjì wa èmi àti ìyá àti ẹ̀ ní mọ́ rárá ẹni tí wọ́n dẹ̀ tí ẹ̀dẹ̀ wà láyé tó jẹ́ pé ìkà lẹ́yàn láàyò tó jẹ́ pé ìkà lẹ́yàn láàyò kí ẹ rí èèyàn ẹni yóò tí ẹ mẹ́rí kò rí ẹ rí kó dẹ̀ máa wò pé ẹni yìí ò fẹ́ rí láyé bí mo ṣe wà ní ìsìn tí gbogbo ayé máa pè mí tó máa appreciate mi tó máa ṣàdúrà fún tínú wọn dùn a rí èèyàn tó yẹ pé tó bá ti wo fídíò mi báyìí inú ẹ̀ máa ń bàjẹ́ ni irú ẹ̀dá bẹ́ẹ̀ irú ìwọ tí Ọlọ́run dá tó ń rìn lórí ilẹ̀ tí ó momi tí ó ń tẹ yẹ̀pẹ̀ kò sí ká gbogbo ayé yìí kò sí láyé yìí kí èèyàn bá jí lọ́jọ́ kan kó má tẹ yẹ̀pẹ̀ tó ń tẹ yẹ̀pẹ̀ tó ń torí ilẹ̀ yìí tó ò dẹ̀ ń momi tó ò bá momi wàá fomi wẹ̀ tó ń wò mí lórí fídíò tí mo ń ṣe ẹni fídíò tí mo ń ṣe tí inú ẹ̀ ń bàjẹ́ àbí tó ń rèrò kúrò sí mi tó ń rèrò kúrò sọ́mọ mi ní agbára Ọlọ́run tó ṣẹ̀dá mi àti ẹ torí kò sẹ́ni tí Ọlọ́run gbogbo Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo wa tó ṣẹ̀dá ìmọ̀ àti ẹ tó wá ń wo fídíò mi tí wọ́n ń bàjẹ́ tí wọ́n gbé èèyàn máa wò mí tí wọ́n máa dá Kẹ́mi Bùkọ́lá àwọn lágbo ṣe ń jó tó pé inú wọn ń bàjẹ́ ni tó ń wò pé ó fẹ́ ṣe ibi fún Kẹ́mi Bùkọ́lá lágbá lọ́wọ́ Ọlọ́run ibi tó bá rò báyìí tó ní àgíṣẹ́gbá ṣẹ́gi ló kó máa fúnra rẹ̀ gbé ni ibi tó bá rò báyìí ló máa fúnra rẹ̀ gbé ibi tó bá rò sí mi ó máa fúnra rẹ̀ gbé tọmọtọmọ tó bí gbọ́ ọmọ àwọn mi ò ní wọn ò ní yàn wọn ò ní ṣe lójú ẹ ìwọ gan máa pọn asún ayé gbogbo ẹnikẹ́ni torí ilé ayé ìkà ti pọ̀ jù bí mo ṣe ẹ máa fi àwọn ọ̀tá yín rẹ́ tẹ́ ẹ bá wà ní ṣọ́ọ̀ṣì ẹ fẹ́ ta yín rẹ́ kò sí tẹ́ ẹ bá wà báyìí àwọn ọ̀tá yẹn máa fi wọ́n rẹ́ torí ẹ̀ nímọ̀ wọ́n rí ẹni tí mi gbá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ mi gbọ́ business lọ́wọ́ yín mi ò rí ti yín rò tẹ́gbẹ́ bá dé kí má ti gbé fídíò àwọn ọkọ̀ máa wò wọ́n bá dẹ̀ ń wò báyìí àti ṣiṣẹ́ ibi náà máa ṣe ibi tẹ́ ń rò yẹn òun ló máa ṣekú pa gbogbo yín tẹ́ bá ń rò nípa Kẹ́mi Bùkọ́lá tẹ́ fẹ́ kí n ṣubú èmi ò lè ṣubú torí ọmọ òrukàn ni mí mi ò ní bàbá mi ní ìyá mo tí wọ́n pé mo débi tí mo dé mo mọ ìyá tí mo jẹ àmọ́ tí ò wá wò ìyá tí mo jẹ tí ò wò pé gbogbo yín ẹ bá sábẹ́ ìyá yín tí ìyá yín tó ń kẹ́yìn kò sí èmi ò rí yẹn bí mo ti máa dé ní bí mo dé láyé mi tí mo ọ̀sùn tí mo jìyà tí mo débi tí mo dé tí wọ́n kan wá dìde tó wá wò pé Kẹ́mi Bùkọ́lá fẹ́ ṣèkà fún ládàáda ló máa kẹ́ ládàá tó kẹ́yìn òṣùpá ló máa kẹ́yìn àyè gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ nípinnu yẹn ẹ ní ṣàn tó já tẹ́ ẹ bá ti wà níwájú rí tẹ́ ẹ ti pìtàn ẹgbẹ́ ti ṣe oríire rí ẹ fi oríire pàtàn ẹ fi ìlọsíwájú pàtàn ẹ fi àlàáfíà pàtàn ẹ fi gbogbo nǹkan tó dá láyé lè máa fi pàtàn ìgbà kan mo máa ṣoríire o ìgbà tó mo máa ń yọwọ́ nínú owó ni o ìgbà kan àlàáfíà mi máa péye ó máa pọ̀ o ẹ máa fi pàtàn ni mo fi Ọlọ́run bá ṣe lẹ́rìí àmọ́ tèmi bá níbi sí yín gbogbo wọn tí mo sọ ẹ kó má jẹ ti yín àmọ́ tèmi níbi sí yín ẹ rí bí yẹ sí bó ṣe máa rí nìyẹn o tó ilé ayé yìí ogun nílé ayé gbogbo àwọn tó ń ṣèkà I don't understand bóyá wọ́n mọ̀ pé ìwọ tó ń ṣèkà yín tó ṣèkà fún kò wá nímọ̀ ìdè play kò sẹ́ni tó bá ṣèkà fún tí ò nímọ̀ tó bẹ̀ lèmi ò ṣe lè ṣèkà fún yàn because mi ò ráyè orí burúkú tó bá yín tẹ́ ń ṣe kiri yẹn òun nìyẹn ṣé Tọ́pẹ́ mọ̀ pé òun máa kú wá níbi ọdún mẹ́ta sí oṣù mẹ́ta síbi tá a wà yìí kó mọ́ tó bẹ̀rẹ̀ láti oníkẹ́ ẹgbẹ́ jẹ́ fórí ẹ jókòó ara yín ẹ má robi síyàn ẹni bá robi sí yín kíbi lè jẹ́ tẹni yẹn ṣùgbọ́n ẹ̀yin ò ní gbà sọ bó ṣe jẹ́ nìyẹn o kọ́ náà lọ́jọ́ òní kó bá foríjì ọ̀dọ́mọdébìnrin kọ́ náà kó bá mi pàṣẹṣẹ rẹ̀ ẹ̀yin ọmọ òrukàn ẹ mọ nǹkan tẹ́ ń ṣe ìyá yín kú kò ní kẹ́ má ṣe rere ìyá èèyàn kò kú kò ní kéèyàn má ṣe rere mo fọlọ́run bẹ̀ yín o ẹ serious
ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe, ẹ serious, ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Ọlọ́run ní pèmí àti ilẹ̀kùn ní kúkú òjijì, ọmọ wo ní kúkú òjijì o. Ẹ ṣé mo dúpẹ́ o. Tó bá di next week má bẹ̀rẹ̀ ọjà wa padà. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀. Ẹ lọ sí TikTok o, Kembi Fashion Empire, ẹ lọ síbẹ̀ o. Ibẹ̀ láti máa ta àwọn ọjà tí mo sọ fún yín yẹn o. Ó dìgbà kan náà. Ó dàbọ̀.